ó ti ń rúgbó bọ̀ o àjọ máa mú nǹkan balẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn ni ẹ̀yin ará mi mo mọ̀ pé ti gbọ́ ṣùgbọ́n gbogbo tẹ́ bá gbọ́ ni mo tún máa ń yànnàná lórí pílátífọ̀mù yìí wọ́n ní bàbá wa bàbá tí pèèní ó ti fohùn sókè ó ti gbóhùn sókè pé gbogbo yánmọyànmọ rádaràdà tí Donald Trump ń sọ torí fó fẹ́ gbé epo ó fẹ́ kọ̀ǹtrólù wa ní irọ́ ló ń pa ẹ̀yin ará mi ọmọ ìyá mi ṣe gbọ́n tí bàbá Tinubu wí ó lóun ò fẹ́ kí Amẹ́ríkà kọ̀ǹtrólù wa o èmi náà fọwọ́ sí i tí wàá ń ṣe Amẹ́ríkà nìkan bàbá Tinubu tí ò fẹ́ Amẹ́ríkà tí àwọn Fúlàní ń pa wá lórí ilẹ̀ wa láti bí ọdún 2 àbọ̀ tó ti wọ́ sórí àpèrè bàbá Tinubu ò sọ kankan sí o kò béèrè fún help o àwọn DSS ò pa wọn ò tí ì mú èèyàn kan lóhùn rẹ̀ kan gbójú ẹ̀ síta bàbá Tinubu wá ń pariwo United States of America bàbá Tinubu fún ara ẹ̀ yẹ̀yìn ara mi hypocrisy wà lọ́wọ́ ẹ̀ àbòsí wà lọ́wọ́ bàbá yìí mọ̀nàfìkì ó wà lọ́wọ́ bàbá yìí àgàbàgebè ó wà lọ́wọ́ bàbá T-Pain bàbá Tinubu kan náà yìí ló fa Emmanuel Macron of France má bẹ́ tó ń tẹ̀lé Macron bí èkúté ilé tó ń tẹ̀lé Macron bí ẹdìyẹ tó fẹ́ sọ̀yẹ́ ẹ̀nù tó ń tẹ̀lé Macron bí pẹ́pẹ́yẹ àtòun àti ayagba tó ń gbé sílé kí ló ń ṣe pẹ̀lú Macron ṣebí globalist náà ni Macron tó lọ sí Burkina Faso tó ń wà wọ́n ní gold for more than 60 years tí ò jẹ́ kán lówó fi tọ́jú ìlú bàbá Tinubu gbé Macron sẹ́yìn o òun kan náà ló gbé Shaguri Ronald Gilbert Shaguri àwọn criminal ní Lebanon ló gbé sẹ́yìn bàbá Tinubu ò gbé sẹ́yìn nìkan o bàbá Tinubu ti talẹ̀ Yorùbá bábíìtì Yorùbá mo tuntun sọ bàbá Tinubu ti ta bábíìtì Yorùbá fún àwọn Shaguri àwọn olè ẹnu mi gbà o àwọn criminal tí bàbá Tinubu bá dìlì nìyẹn o ó ráwọn yẹn kò lé wọn o Banana Island tó belong to wọn lè ilẹ̀ Èkó ó ti gbé fún Shaguri o part of Maiduguri bàbá Tinubu ti tà fún Macron of France o pé kán wá dá military camp síbẹ̀ or military base ló pè ṣẹ́ni pé bàbá Tinubu alágàbàgebè ni amukumẹ́kọ̀ àgbàlagbà ni wọ́n kò fẹ́ America but kò mind France kán wá jókòó sórí ilé wa kò mind àwọn Shaguri kán máa gbalẹ̀ àwọn lọ́nílẹ̀ jù Shaguri wọ́n ti kọjá ọmọ ìlú wọ́n ti do nílùú Ronald àti Gilbert Shaguri of Lebanon wọ́n ti kọjá ọmọ Nàìjíríà o àwọn ló ń rúlu Nàìjíríà fún wa bàbá Tinubu wá ń fẹ́ fún wọn ò fẹ́ Amẹ́ríkà k'Amẹ́ríkà má control òun ojoojúmọ́ làwọn Chinese ń wa gold wa nílé Ifẹ̀ kí lè rí ṣe sí ẹ̀yin bàbá oníkòmọ́kòtọ́ yìí ẹ̀yin ará mi ẹ máa wo double standard ẹ máa wo hypocrisy bàbá Tinubu bàbá tó ń wo àwọn Boko Haram àwọn ISWAT àwọn Lakurawasi àwọn Musibau àwọn Ahmed tó ń pa wá lọ́sàn-án tó ń pa wá lóru a lè sùn nílé wa lóru a lè jáde láàárọ̀ ká lọ síbi iṣẹ́ àwọn àgbẹ̀ ò lè lọ sóko àwọn ọmọdé wa ò gbọ́dọ̀ jáde wọ́n rape wọ́n kidnap wọn ẹ kú olórí burúkú wo ni bàbá Tinubu wá ń pariwo ń sìn tó ń ké bí egbére
bí egbére tó gbẹni lọ́wọ́ ẹ̀ kò tí handle bàbá Tinubu ò handle àwọn tó ń pa wá lórí ilẹ̀ wa o wọ́n ní genocide wà Nàìjíríà àwọn sọ̀ǹgbẹ́tọ̀ bàbá Tinubu nírọ́ ni ṣé bàbá Tinubu máa sọ pé àwọn ọmọ tó ń ṣẹlẹ̀ ní Benue ni ọ̀ Plateau State ni ọ̀ Ìlọrin ni ọ̀ lẹ́tà tí àwọn Boko Haram ṣe ẹ̀kọ́ sí wọn lóńdó bàbá Tinubu ò mọ kankan bẹ́ẹ̀ Amẹ́ríkà ló wá ń fẹ̀ fún sí Amẹ́ríkà ni bàbá Tinubu ń pariwo mọ́ ẹ bá mi sọ fún bàbá Tinubu pé kán fi làpálàpá sílẹ̀ o kán lọ wo orí wọrápá kán lọ wo ẹ̀tẹ̀ tó ń jà àwọn ọmọ orílẹ̀-èdè wọn làpálàpá ni bàbá Tinubu rán ló ń fi gírísì pa lórí ẹ̀tẹ̀ ti bò wá omi ti mú wá dé ọrùn wa Fúlàní ń pa wá ní mẹ́sàn-án mẹ́wàá bàbá Tinubu ń bá wọn ṣe píìsì ó ń bá Boko Haram terrorist ṣe peace conference àwọn tó wọ́n bá ṣe peace conference wọ́n gbé gbogbo ògbó wọn àti ọta àbọ̀ wọn sọ́rùn wọn ò kọ́kọ́ sọ̀rọ̀ ǹdíwọ́ kọ́ gbà yẹn àwọn Boko Haram ló wọ́n ń dictate nǹkan tó fẹ́ wọ́n láwọn ti release 50 so kẹ́nìbọ́dì má yọ àwọn ẹlẹ́nu kó má dé ọ̀dọ̀ àwọn ṣé ìlú làwà yẹn ṣé ìlú tó lórí wà nìyẹn tí governance ń lọ hegemonic governance pẹ̀lú egregious activities tó ń lọ lórí ilẹ̀ wa bàbá Tinubu wá láyàláyà ó rò pé àwọn ń sọ̀rọ̀ sí Amẹ́ríkà tó yẹ pé tó bá wọlé gan ológun sàn yẹn ní nǹkan tó máa fi defend ara yín àbí embassy ti Amẹ́ríkà níbẹ̀ ẹ rò pé wọ́n ní lásán ni ẹ̀yin ò mọ̀ pé nǹkan ogun wà ńbẹ̀ ṣé ẹ mọ̀ pé nǹkan ìjà wà ńbẹ̀ tó bá bẹ̀rẹ̀ aṣọ̀rọ̀ kẹ́ lọ́kọ̀ọ́kọ́ máa jó mọ́ ẹ lórí èmi náà support globalist o kọ́ wá ganu kalẹ̀ sílùú wa gbogbo ìlú ló fẹ́ ganu kalẹ̀ sí Nàìjíríà wọ́n ti mọ̀ yí pé amukú mẹ́kọ̀ọ́ làwọn tó ń rúlu wa wọ́n ti mọ̀ pé tọ́ bá ti dáyà já yín ẹ máa fògànná ni wọ́n ti mọ̀ pé ẹ̀ní kan ṣe oníranù irin kò sọ́bẹ̀ ńlẹ̀lẹ̀ ń rìn bàbá Tinubu ìsìn lẹ́nu yín wá mú lẹ́nu yín mú bíi razor blade lẹ́sọ̀rí kankan bí ọrùn máṣíìnì Ìgbò lẹ́wà ń pariwo pé Amẹ́ríkà ò lè rúlu yín Amẹ́ríkà ò rúlu yín France tó jókòó tì yín lórí ńkọ́ Lebanon tó jókòó lé yín lórí ńkọ́ àbí Ṣàgúrì àti Ronald àti Gilbert Abẹ́òkúta àbí Ìbàdàn wọn ti wá ẹ̀yin bàbá amukun mẹ́kọ̀ọ́ àwọn Chinese ń wa góòlù lọ́tún lọ́sì ní Sambisa kí lẹ ṣe bàbá Tinubu àwọn wo lè rò pé ń tàn àwọn wọn lò òpònú tó ṣàyàdélẹ̀ torí wọn ò pé tó máa believe gbogbo rádaràdà rédèrèdè tẹ̀ ń sọ lẹ́nu ẹ jẹ́ kọ́wọ́ ọmọ yín bá ṣọ́ kẹ́ kó owó ọmọ yín bá ṣọ́ kẹ́ lọ ask for help bẹ́ẹ̀ ṣe máa checkmate Fúlàní tó ń pa àwọn èèyàn yín torí pé kán bá pa àwọn èèyàn yín tán bàbá Tinubu ẹnu ọ̀nà lé yín ló ń bọ̀ tán bá rí yín ní Aso Rock wọ́n á pàdé yín ní bọ́dí lọ́nù àwọn ilé onílé tẹ gbà tẹ sọ di ti yín wọ́n á pàdé yín bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ àlè tẹ́ ń fọwọ́ òsì júwèlé baba ńlá baba yín oníjẹkújẹ Oliver Twist àgbà òṣìkà àgbà òṣì níyìn ọ bàbá Tinubu àgbàyà ẹ níbẹ̀rù ọlọ́run á dẹ̀ fi ọ̀pá á fi tepúrúlù wọn ìyá yín fún yín lójú gírọ́ọ̀sì ẹ̀yin bàbá rádaràdà rédèrèdè yìí ẹ̀yin ọmọ ìyá mi ẹ rí ariwo tí bàbá Tinubu ń pa lórí Amẹ́ríkà bàbá Tinubu ò lè pariwo lé Fúlàní lórí àwọn ọmọ panipani àwọn ọmọ amújẹ àwọn ọmọ abá màlúù sùn àwọn ọmọ amútọ̀ àfihàn fọrí bàbá Tinubu ò lè pariwo lé wọn lórí
ó wá jáde síta Amẹ́ríkà ló ń pariwo lé lórí ṣé Amẹ́ríkà ló ń pa wá wọ́n ti fẹ́ gbépo wa èní kọ́ lẹ ti ń tepo fún wọn lọ́fẹ̀ẹ́ lófò tẹ́ ti fowó ẹ ti fi gbogbo owó epo ìlú ẹ ti fi yáwó tán èló lẹ́ ń gbà lórí epo náà epo tẹ́tí tí Buhari ti seed for the next 25 years ẹ̀ ní rí epo ẹ lè rówó epo wọ́n ti ya wọ́n ti kówó epo fún yín bàbá onímọ̀kùnmọ̀kùn rádaràdà rédèrèdè ẹ̀yin ọmọ ìyá mi ẹ pa oríwo fún bàbá Tinubu kó kọ́kọ́ lọ handle làkùráwàsì kó lọ handle Islamic State of West Africa Province ISWAP kó lọ handle wọn náà o kó handle Boko Haram kó tó máa gbé ẹnu tìrìpì ẹnu gbàǹgbà ẹnu òbúkọ kó tó máa gbé síta kó tó ní òun fẹ́ bá Amẹ́ríkà yànnàná ọ̀rọ̀ kọ́kọ́kọ́ lọ ṣe ti Fúlàní náà tó bá handle Fúlàní àwa ọmọ ta fẹ́ sọ fáwọn alákọ̀rí because kì í ṣe Amẹ́ríkà nìkan ló ń wá lu ẹ o gbogbo globalist náà fẹ́ ṣe yẹ̀ǹgẹ̀dẹ̀ sí Nàìjíríà lọ́rùn torí wọ́n ti mọ̀ pé ẹ̀yin olórí burúkú lẹ̀ ń rúlu wa olórí burúkú nìyí kò sórí kankan tó da lọ́rùn yìí ẹ ní vision ẹ ní mission fún Nàìjíríà ju pé kẹ́ máa jí owó lọ owó tẹ́ máa jí tó yẹ pé pọ́sí lọ́ máa fi rà owó tẹ́ máa jí tó yẹ pé London lẹ́ máa fi ṣe surgery owó òṣìwò lẹ́ wá ń kó owó ìranuwo lẹ́ ń jí àìsàn náà lẹ́ máa fi wò títí tó máa fi pa yín síbi tẹ́ ń lọ àrùn náà lẹ́ fi ń wò surgery náà lẹ́ lọ fi ń ṣe tẹ́ bá kúrò ní France ẹ lọ London wọ́n lọ wò yín. wọ́n á lọ pè yín létà bàbá Tinubu ò ní kankan ṣe òyìn ara mi ẹ má jà tanra wa tẹ́ bá wo ohun tí bàbá Tinubu fẹ́ ṣe ó ń wá all kinds of sidetracks tó máa confuse yín tó máa distract yín so that ẹ ní mọ̀ pé wọ́n ń pa yín lógúnlógún wọ́n ń pa yín lọ́gbọ̀nlọ́gbọ̀n bàbá Tinubu ò ní kankan ṣe òyìn ara mi oníranù ni bàbá Tinubu wọn ò ní kankan ṣe wọn ò ní nǹkankan wọn ò ní ṣe tẹ́ bá wá tẹríba tẹ́lẹ̀ fẹ́ gbọ́ nǹkan sí bàbá Tinubu sọ ìyà la fa fi jẹra wa o ìyà ni o. ṣé ń gbọ́ mi ẹ̀yin ará mi distraction ni bàbá Tinubu fẹ́ cause so that ẹ ní ráyè wo bí Fúlàní ṣe ń padán fún yín lórílẹ̀‐èdè Nàìjíríà ó fẹ́ kẹ́ gbé ta Amẹ́ríkà dání kẹ́ máa pariwo we don't want America tá a bá fẹ́ Amẹ́ríkà ṣáàtì túlù wa tó fún ara wa aláàfẹ́ lọ bàbá Tinubu ò dá sí wa ó ní Nàìjíríà is indivisible ọmọ àlè wọn níbo lọ́n fi ìyá Fọláṣadé sí ṣé wọ́n ti rìtáyà ẹ̀ wọ́n sáàkì ẹ̀ ní wọ́n divorce ẹ̀ ní wọ́n separate ní I don't know èmi ò mọ fáàbù tán lò ṣùgbọ́n kò sí ya Fọláṣadé Òjó lọ́dọ̀ wọn. ìyá Ṣèyí ńkọ́ bàbá Tinubu tó ní Nàìjíríà is indivisible níbo lẹ fi ìyá Ṣèyí sí ṣe divorce ẹ̀ ní abẹ́ ti wọ́ sọnù ó ti kú sọnù ẹ ti fi ṣe ohun tí ẹ fẹ́ fi ṣe ológì ní òru lẹ́yìn náà ẹ ti tara bọ èṣù gbogbo agbára òfò tẹ́ gbà dání ó máa tó yín tì ó máa nà yín agbára burúkú tẹ́ lọ gbà tẹ́ fi ń jẹ wáyà èyí wà lẹ́lẹ́ ẹni kò sí nǹkan ẹ jẹ bótóbótó gbogbo agbára òfò tẹ́ lọ gbà àtàwọn tó wà lẹ́yìn yín agbára yín ló máa nà yín mọ́lẹ̀ èmi ò mọ bọ́lọ́run ṣe fẹ́ ṣe o òun ni à ń pè ní ọlọ́run tó ń dájọ́ àfẹ́yìn pẹ́ran
gbogbo bí tẹ́ sọ wá mọ́ bàbá Tinubu tẹ́ dè wá mọ́ tẹ́ fẹ́ máa ṣe mọ́kùnmọ́kùn rádaràdà rédèrèdè yànnàyànnà lórílẹ̀‐èdè tá a pè ní contraption gbogbo ẹ̀ lọ́lọ́ máa tú ó máa jó níná bí gúgúrú fún yín etí yín á ya tẹ́ bá rò pé bẹ́yà ẹ máa fìyà jẹ wá lọ títí àní rí ọ̀nà gbébà mo ní kẹ́ tutọ́ ẹ̀ dànù ibi tẹ́ ti ń sá lọ tẹ́ gbé plane yín á jábọ́ á di gúgúrú wọn ò ní rẹ́yìn gan lára ó ti ṣẹlẹ̀ á tún ṣẹlẹ̀ ọlọ́run kò fọ̀rùn kẹ́ abati wígwe á tún ṣẹlẹ̀ bàbá Tinubu tí ẹ̀ bá ṣọ́ra yín ṣe á máa gbé òdìdí ọ̀run lé yín lórí ni tẹ́ bá lẹ́ẹ̀rí gbẹ́sẹ̀ kó lọ́rùn wa ẹ̀yin gan ẹ̀ kàn dín nídìí yọ̀ ẹ̀ kàn ìdí nídìí yọ̀ ẹ̀ jẹ́ bàbá ńlá yà gómọ̀ ṣáàdáyà yà ẹ̀ jẹ́ àfi tí ò bá sí ọlọ́run èmi dẹ̀ mọ̀ pé ọlọ́run wà mo mọ̀ pé ọlọ́run wà lóru àná sẹ́ni ó ti já mi sí àwọn nǹkan kan bí ó ti ṣe pé tọrọ Yorùbá nation torí ara tèmi gan ó já mi sí ẹ̀yin ní kẹ́ wọlé tọ̀ ọlọ́run lọ kẹ́ lọ béèrè lọ́wọ́ ọlọ́run ibi tó kù díẹ̀ káàtó fún yín ẹ̀yin ọmọ ìyá mi ẹ má jẹ́ kí bàbá tí pain bàbá tí trouble bàbá tí chaos bàbá tí depression bàbá tí genocide kàn distract wa ẹ pariwo síta sí gbogbo àgbáyé ẹ gbóhùn sókè kẹ́ má bẹ̀rù ẹnì kankan Ọlọ́run sọ fún Jeremiah ó ní kó má wojú wọn jọ lọ sàn tó ń rán yẹn tó o bá dẹ̀ lọ tó ń ṣe sìmẹ̀sìmẹ̀ ìwọ gan máa dójú tì ẹ́ torí náà ẹ̀yin ará mi ẹ̀yin ọmọ ìyá mi dédé tẹ́ ń gbóta ohùn síta tẹ́ ń gbójú síta ẹ má bẹ̀rù the Lord has not given you the spirit of fear ó wà nù 2 Timothy chapter 1 verse 7 he has not given you the spirit of fear but the spirit of power spirit of love and a disciplined mind orí tó pé orí wa pé àmọ́ tá à ń ṣe o pàálà fẹ́ lọ kò ń ṣe ti gbéraga tí ń ṣe ti ya ọ torí pé ó ti sú wa lórí ilẹ̀ one evil Nigeria one contraption one decadent country tí ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò tó ti polúṣo ẹ bá mi sọ fún wọn pé ilé tó lọ a fẹ́ lọ lé wa tí bàbá Tinubu ò bá fẹ́ lọ tó sì fẹ́ bá wọn máa mú tọ̀ àwọn máa mú jẹ àwọn máa panimáyọ̀dà àwọn Fúlàní àwọn ọmọ Kabal abámàlúùsùn tó bá sì fẹ́ bá wọn ṣe kó pín orílẹ̀-èdè kó tẹ̀lé wọn lọ ó jọ wọn náà rágàmá lizard ojú wọn ni ojú Fúlàní lójọ wọ́n ti sọ pé ọmọ Ìrágbìjí ni wọ́n fojú jọ Fúlàní so kan bá Fúlàní lọ adáàṣì bàbá Tinubu fáwọn Fúlàní kan jọ lọ ṣe tó bá fẹ́ pẹ̀lú àwọn. But as far as we are concerned we have no time for their idiosyncratic nonsense. We are sick and tired of the shenanigans of both the Fulanis and the saboteurs among ourselves. Àwọn saboteurs wà láàrin wa o. Àwọn saboteurs wọ́n wà láàrin wa. Tí n bá ní kí n máa dárúkọ wọn fún yín, ó yẹ kẹ́ mọ̀ wọ́n. Àwọn saboteurs tán ti torílẹ̀-èdè bàbá ńlá bàbá wọn. Àwọn ọmọ àlè. Ẹ jẹ́ kí n dárúkọ wọn fún yín some of them. Mo ti dárúkọ wọn rí. Wọ́n tún fẹ́ pàdé àpòpọ̀. Wọ́n tún pàdé àpòpọ̀ pẹ̀lú ọmọ Fúlàní. Wọ́n pera wọn ní Socialist Labour Party or support. Professor Olóròdé yẹn pé gbogbo prof tẹ́ gbà gbogbo òwe tẹ́ ka ẹ̀ ní làákàyè ẹ̀ lọ́gbọ́n lórí wọ́n Nàìjíríà lẹ́lẹ́ dúró sí. Wọ́n ní Drew Povey ló ń sọ̀rọ̀ fún yín. Ọmọ Bìrìtìkó òun lẹ gbé dání òun làdmín yín tó ń fa èèyàn yọ
ẹ̀rí pọ́ máa lè ní yín àwọn tó kó yín lẹ́rú náà lẹ́tọ́ sì fi ṣọ̀gá lórí yín Professor Olóròdé ọmọ àlè ní yín I don't know you but ẹ lọ sórí YouTube channel kẹ lọ wo ohun tí mo ti sọ sí àwọn olórí wa tó bá jẹ́ kára yín kọ́ olórí ọmọ Yorùbá olórí burúkú nìyẹn olórí burúkú nìyẹn Sanni Dewey Bovi ìkankan náà ni wọ́n àwọn ọmọ Bìrìtìkó àwọn ọmọ Fúlàní àwọn lẹ pàdé àpòpọ̀ lẹ pera yín ní socialist labour support ṣe support kí Fúlàní máa pa wá ó di support mélòó tẹ fún àwọn tí wọ́n pa ẹ̀yin olórí burúkú professor ẹni àná ìwé olórí burúkú tẹ kà tí ò wúlò fẹ́ dà kò wúlò ìwé yìí ò wúlò ẹ lọ wọ àwọn tó kàwé ní orílẹ̀-èdè ayé kẹwọn tó fi ìwé wọn ṣe olórí burúkú nìyí Professor Olóròdé tọrọ yín bá dé ẹ̀yin ló máa gbé olórí burúkú nìyí ẹni àná nìyí ẹni èpè nìyí ẹni àdánwò nìyí lórílẹ̀ Yorùbá Mr. Abiodun Odu Ṣọlá Mọ́sù ní àbí Odúmọ́sù yìí kì í tẹ́ bá jẹ́ ń bẹ̀ wọ́n lẹ́yìn náà admin ẹ̀ ń fà wọ́n yọ àwọn tó bá ti sọ̀rọ̀ kò bá kùn gbé fún yín ẹ yọ wọn olórí burúkú kan náà nìyí Abiodun lèmi náà jẹ́ bọ̀tì ọdún dáadáa lọ́dún mi mo fi ń ṣe nǹkan dáadáa ni olórí burúkú lẹ́yìn Mr. Nurudeen Ayinde wọn ládùmínì náà lẹ́yìn náà ẹni tí ò bá ti tẹ́ yín lọ́rùn tán sọ̀rọ̀ tó tẹ́ yín lọ́rùn ẹ yọ wọn kò mbẹ̀ mo tún repeat ẹ olórí burúkú ni gbogbo yín ẹ kàwé ẹ kàlàkàì ẹ kàwé ẹ níbẹ̀rù Ọlọ́run á jẹ́wọ́ bó ṣe jẹ́ fún yín ẹ ní lébọ̀ ẹ lébọ̀ kú ni ẹ lébọ̀ tọmọtọmọ tìyàtìyà tí Fúlàní máa fi gbé orí yín bọ́lẹ̀ ṣé ẹ̀yin lẹ fẹ́ máa support Fúlàní lẹ́ ń support ká dúró sórí wọn Nàìjíríà máa happen sí yín ọ̀kí Fúlàní happen sáwọn ọmọ yín ẹ wá wí tán ẹ ní chauvinism ethnic jingoism làwọn ọmọ Yorùbá ń pariwo Fúlàní tí ò fẹ́ kẹ́nì kankan wà lórí ilẹ̀ tó ẹ́ pọ̀ òun nìkan ló fẹ́ òun ò wà chauvinist ọkọ̀ wà chauvinistic Nkechi ọmọ yan mẹ́rẹ́ Nkechi ọmọ yan mẹ́rẹ́ ṣó ò tí ì gbọ́ pé wọ́n ń pa wọ́n lórílẹ̀‐èdè ẹ àwọn ESN ni wọ́n ń fàyà wọn lọ́tún lọ́sì olórí burúkú ẹ ìwọ náà tún jọyìn wọn àṣìkáṣe akọ́ṣìbérò ní gbogbo yín akọ́ṣìbérò bíi ọkọ̀ típà ọkọ̀ mọ́ọ̀lù ẹ̀ òun nìwọ náà ọmọ kobo káyín ìwọ náà wá ó pàdé àpòpọ̀ máwọn tán ní wọ́n Nàìjíríà ẹ wá pa pàdé àpòpọ̀ náà pẹ̀lú Ṣéhù Sanni ọmọ Fúlàní kò sí kú tó àwọn ẹbí ẹ̀ ló máa support torí náà lórí burúkú yín ṣe pọ̀ ẹ rórí jinlẹ̀ wọn ò fún yín lọ́mọrógun lé ẹ ní síbí wọ́n máa là mọ́ yín lórí torí yín máa jí ẹ ti ya wèrè. Mr. Kọ́lé Àmọ̀wó èwo lẹ́yìn ṣe ẹ máa mọ́ níjọ́ tílẹ̀ bá mọ́ bá yín Mr. Kọ́lé Àmọ̀wó níjọ́ tílẹ̀ bá mọ́ bá yín ẹ̀rí Ọlọ́run ìtúkọlọ̀ ó máa jáde sí yín bí iná ni yìí tó máa jó bí gúgúrú ó pọ̀ nù yín. Mr. Túndé Balógun of social labour support ẹni òfò ní gbogbo yín o òfò lẹ́ ń ṣe òfò òṣì ìyà mọ̀nàfìkì làkàṣègbè òun lẹ́ ń ṣe ẹ̀ ń support one Nigeria ẹ̀ ń defend the indefensible contraption tá a pè ní Nàìjíríà tó ti wó tó ti fẹ́ rì tán ẹ ṣe ń pariwo ẹ̀ pé ẹ fẹ́ tún ṣe kí lẹ lè tún ṣe olórí burúkú yẹn tún ayé yín ṣe ẹ lọ tún ayé yín tó ti rọ̀ tó ti rọ́tìn ẹ lọ tún ṣe àwa mọ̀ bẹ́ẹ̀ ẹ lè tún Nàìjíríà ṣe. gbogbo ẹ̀yin mercenaries tẹ́ ń gbé Nàìjíríà
nídìí sókè ìdí tó ti yamayama tó ti di rátiràti tó ti rùn tó ti ń ṣèdín ọ̀gẹ̀dẹ̀ yìí ti rùn ó ti rà ó ti ṣèdín ẹ ló ń pọ́n orí burúkú lẹ fi ń ṣayọ̀yọ̀ ẹ̀yin ń kọ́ Mr. Ebenezer Ìṣọ̀lá Mr. Ògúntìmẹ́yìn Fẹ́mi Ògúntìmẹ́yìn gbogbo yín tẹ lọ́wọ́lọ́wọ́ pé Nàìjíríà máa ta ẹ fẹ́ tún ṣe foundation tó ti wó Ọlọ́run gan sọ pé if the foundation is destroyed what can the righteous do wọ́n ní righteous awo pátápátá awa rebuild ẹ̀yin ò fẹ́ wó Nàìjíríà kóríkàkú lọ lé fádà ẹ̀ orí Nàìjíríà rẹ̀ máa kú sí ṣáàgbọ́n tí mo sọ fún yín orí Nàìjíríà rẹ̀ máa kú sí torí pé kí ni Nàìjíríà máa happen sí yín tí Nàìjíríà ò bá happen sí yín Fúlàní fòfúdè Fúlàní á happen sí yín tó ń bá gbé yín wá gbọ́mọ yín tó ń gbéyàwó yín wá rèpù kan nú wọn wọ́n á wá gbé orí wọn kalẹ̀ wọ́n á sọ bọ́dì wọn sínú omi wọ́n á gbé orí lọ á lọ fi ṣètùtù tó máa ń ṣe ètùtù tó á ti pariwo fún yín pé kéye jẹ màálù tẹni màálù yẹn lẹ́nu fẹ́ máa jẹ ẹ̀yin fẹ́ máa fi ṣòpọ̀ ọmọ olówó nìyín ọlọ́lá nìyín tẹ bá ti wá jẹ màálù ẹ darin dì kalẹ̀ ẹ di góòn sọ̀wọ́n ẹ lè sọ̀rọ̀ mọ́ wọ́n ti gé yín láwọn lọ wọ́n ti dè yín lóhùn bí Fúlàní ṣe ń dè yín ní bàbá Tinubu náà ti dè yín ọmọ Yorùbá ó ti dè yín pẹ̀lú kóboro the reptilian snake ó ti fọrùn sí okùn ó ti fi sí lọ́rùn ó ti fà lé Fúlàní lọ́wọ́ tómi bá ta tó bá kọjá géèjì bàbá Tinubu pẹ̀lú àwọn ọmọ ẹ̀ wọ́n á lọ síbẹ̀ wọ́n á lọ fún wọn ní 500 million á lọ kó oúnjẹ lọ ebi ń pa wọ́n lọ́sùn ń pa wọ́n lẹ́kìtì bàbá Tinubu ò lọ ṣẹ́rí pé olórí burúkú ọmọ àlè ni ṣẹ́rí pé ọmọ àlè ni bàbá Tinubu tó ń fọwọ́ òsì júwe lé bàbá lababẹ́ ọmọ ọ̀rá gbìgì tó fẹ́ ra èkó máa fọ́ ọmọ ẹ lórí ni á fọ́ ọmọ ẹ lórí tọmọtọmọ ó lè wá láti ibì kankan kó wá jogún ibi tí ò ṣe sí tó bá gbà òkúta ló máa dì mọ́ ẹ lọ́wọ́ ajo ẹ lọ́wọ́ wàá sọ́lẹ̀ ní àgbà òṣì Adéfọlárìn kọ́ Peter Boríṣàdé Awófọlájù bàbá T-Pain àwọn wèrè tẹ kó sẹ́yìn àwọn Gbàjàbíàmílà àwọn Délé Aláké Báyọ̀ Ọ̀nànúgà kẹ máa nanu síta kẹ máa sọ̀sọ́kùsọ ọmọ kìrìnkọ ọmọ kòbó káyín ìwọ ló fẹ́ sọ fún wa ń tójú wa ń rí bá wàhálà bá ṣègè wàá padà síbi táwọn ọ̀randíran ẹ ti wá ẹ̀yin ọmọ àlè tẹ́ ń fowó sí tẹ́ ń fi ń júwèé lé bàbá ńlá bàbá yín bàbá Tinubu gbogbo àwọn wèrè tẹ́ kó sábẹ́ gbogbo wọn ló máa sunkún lé yín lórí o torí ìyá wọn ń bọ̀ wọ́n á sunkún Yẹmí Kàdóso ọmọ onínàkúnà Oliver Twist ẹ ṣáà ń tọwọ́ bọ owó tí bàbá ńlá yín ò ṣe kalẹ̀ ẹ ń tọwọ́ bọ̀ ẹ ń nànàkúnà inú yín ń dùn bí Fúlàní ṣe ń pa ọmọ ojúlówó ọmọ Yorùbá tó ń fi ìyà jẹ àwọn èèyàn yín ẹ̀yin smile to the bank ẹ máa smile to your grave inú yín á dùn tí Ọlọ́run bá tì yín sínú grave yẹn untimely grave wọ́n á gbé yín lọ sí ibodè gbogbo ẹ̀yin tẹ̀ ní wá lára ẹ máa dé ibodè ẹ fẹ́ ẹ kọ̀ Ọlọ́run ti ń package ọ̀rọ̀ yín ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o Wálé Ẹdùn ọlọ́lọ́run bẹ̀rù ò fẹ́ kú ìgbà wo ló ní kú ìgbà wo ni má pé ò ní kú gbogbo wa la jẹ kú ní gbèsè àmọ́ pé tó máa yá ni tábà ló máa yá gan ó lè pẹ́ tábà dẹ̀ ló máa pẹ́ ó tún lè yá kí ló wá ń bẹ lẹ́rù sí ó mọ owó kó jẹ ó mọ ọ̀rọ̀ pa ẹnu ẹ dùn Wálé Ẹdùn mo ti ń gbúrò ẹ ó ti lé ní 20 years ó lè kan náà ní onímọ̀nàfíìkì ó lè níwọ́ náà 325 billion naira tán kó fún ẹ tán ní kó máa lọ pín
wọ́n ṣe ní kí bàbá Ọ̀ṣínbàjò máa pín níjọ́sí níbo ló kó sí ó dèèyàn mélòó tó fún ní 25,000 naira ẹ̀yin bàbá òṣì ó lè ní ẹ́ Wálé Ẹdun tó bá wálé tán Ọlọ́run á jẹ́ kó níròrí kó tó rí ìyà Ọlọ́run kó gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu intelligently kó follow Ọlọ́run kó obey Ọlọ́run diligently as a good steward kó dey act strategically ká bá lè mọ̀ pé lóòótọ́ Ọlọ́run bẹ́ẹ̀ lò tí ò bá jẹ́ bẹ́ẹ̀ Wálé Ẹdun Wálé ọmọ Ẹdun Wálé Yorùbá ọmọ Ẹdun èmi ni mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ o mọ̀ pé mo mọ̀ ẹ́ o First Bank ni mo ti ń ṣiṣẹ́ so wọ́n máa ń sọ̀rọ̀ ẹ dáadáa wọ́n ní bọ̀bọ̀ yẹn ó lè fi tọ́ ẹnu ẹ̀ kó gbogbo owó báǹkì lọ ó lè kan náà ní ìwọ náà wọ́n máa ń fi wà àti bàbá kí lorúkọ ẹ̀ kíní kan Babaláki Wálé Babaláki kankan náà ní ó lè ní gbogbo yín ṣùgbọ́n ẹ̀ bọ́ Ọlọ́run lẹ́sẹ̀ ìgbèjì ẹ bá Ọlọ́run ní ẹsẹ̀ ìgbèjì ẹ lajú báyìí ẹ̀ ní ríran èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ la ojú ẹ̀ ní ríran ẹ gbẹ́nu sókè ohùn ní jáde nígbà tí Ọlọ́run bá ṣe tán pẹ̀lú yín ó ń wà yín dání o ṣàrígbó jẹ́ kí Babangida Ibrahim Babangida kó dá gbogbo agbára tó ní Ọlọ́run wa nìyẹn he gives people a long rope a very very long rope pé kó fi súnmọ́ òun ni o ṣùgbọ́n máa lé yín òun lè máa fi hàn gàrà yín the rope tí Ọlọ́run náà sí yín rope àánú ni ipe mo ṣì wà ń bì ṣùgbọ́n lórí kórí yín rope yẹn lè máa fi hàn gàrà yín you are going to hang yourselves with that long rope. ẹ̀yin ọmọ ìyá mi ṣe ń gbọ́ distraction náà ń play lórí line wa wọ́n láwọn àwọn globalist wọ́n ti bà ginger production wa jẹ́ ginger ẹ̀yin ará mi tí n bá purọ́ kan fún yín ẹ̀ nígbà kò sí ohun tí mo lè ṣe tí mi ní fi ginger sí kò sí ohun tí mo lè ṣe màá fi ginger sí because ó ga fún ara ṣe rí mi bí mo ṣe pẹlẹbẹ tí n bá ṣe tíì màá fi ginger sí ẹ̀yin ará mi tí n bá ṣe tíì màá gé ginger sí tí n bá fẹ́ lọ́ta màá fi ginger sí òun ló ṣe jẹ́ ó wà nù nǹkan tí mò ń jẹ tó mẹ́mí mi ṣe gidigba pẹ̀lú grace Ọlọ́run wọ́n lọ ti bà ginger production Nigeria jẹ́ 74% of the revenue tá máa make ó ti lọ bàbá Tinubu ò rí sí yẹn wọ́n ti gbé GMO wọlé wá bá wa olórí burúkú Akínwùmí Adésínà ikú wùn ẹ́ o kì í ṣe Akin o ó ń ṣọmọ Akin o ọmọ olórí burúkú gidi ni ẹ́ Akínwùmí Adésínà ó pàdé àpò pọ̀ pẹ̀lú Bill Gates mọ́ ní Main Road America even àwọn ará America nìkan gbé Bill Gates torí mọ́kùmọ̀kún rádaràdá tó ń ṣe ní America wọ́n ti ní kó bá wọn gbé Bill Gates ẹ̀yin wá gba Bill Gates tọwọ́ tẹsẹ̀ ẹ̀ ń ṣe executive meeting olórí burúkú Bill Gates jókòó síbẹ̀ ṣàrípọ̀ máa lè ní ìjọ́ wo ni Adenuga wá sí America tán pè sí senate kó máa bá wọn ṣe meeting ẹ̀yin ọmọ àlè ọmọ ẹrú ẹ sọ̀rọ̀ yín dẹrú ẹ sọ yín ẹrú òyìnbó wọn kò yín lẹ́rú wọn láwọn fún yín ní independence ẹ ṣe gbà kọ́ máa fọwọ́ sí ṣe gbásípòsí fún yín ọmọ àlè nìyí èyí tẹ bá lẹ́jọ́ mọ́ ògidì Yorùbá tẹ wá ń tà wá ajẹ́pọ̀ ọmọ àlè nìyí ìlera dáradára lè ti jáde wọn kọ́ yín nǹkan tó ń jẹ́ heritage ẹ ní nǹkan kan tẹ fẹ́ kọ́ sílẹ̀ fún posterity yín àtúbọ̀tún yín ò lè sún wọn bẹ́ ṣe ń ṣe Olúwa ó máa pa ìdílé mi rẹ̀ nù yín ẹgbọ́n tí mo sọ fún yín Olúwa máa pa ìdílé mi rẹ̀ nínú yín
bó ṣe pa ìdílé King Saul rẹ̀ ó parẹ́ arọ nìkan arọ ẹyọ kan tó fi sílẹ̀ kò rí nǹkan kan ṣe ní Israel tí ẹ bá ṣọ́ra ṣe ẹ máa mẹ́yẹ bọ̀ lápò ni o ń tọ́lọ̀ máa ṣe fún yín ń tọ́lọ̀ máa ṣe fún yín ó máa kájáde apẹ̀rẹ̀ ẹ jẹ bótobòto bótobòto núyà Babangida ti rí ìyá tiẹ̀ rẹ̀ kò ní dìde mo tún sọ pẹ̀lú àṣẹ Olódùmarè pẹ̀lú agbára ọ̀run Babangida ò ní dìde lórí tí àyẹn tó máa fi jáde láyé ìyà iṣẹ́ tí ẹ nìyẹn ẹ̀yin yòókù sọmọ ìyàtọ̀ fẹ́ jẹ èmi ò mọ̀ ṣùgbọ́n mo trust bàbá mi tó bá gbé kalẹ̀ báyìí mọ̀nà o kàyéfì ńlá ni kàyéfì big surprise ló máa jẹ́ fún mi pàápàá ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run mi àwọn ọmọ tiẹ̀ a máa kẹwàá a máa gẹ̀wá ni a máa ṣọ́ wa tọ̀sán tòru ẹ wojú mi dáadáa mi ò bẹ̀rù yín o wọ́n ti jáwé ọlọ́fẹ́ gbéra wọ́n ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù ó ti fi iná yí mi ká bí odi bó ṣe fi yí Jerusalem ká tẹ́ ẹ bá súnmọ́ mi ẹ máa jóná bíi gúgúrú ni ẹ jóná bẹ́ẹ̀ wà nù plẹ̀nì yẹn jóná balẹ̀ kò ní sí nǹkan kan tó máa rí wọn ò ní rí nǹkan náà yín bèrè tàṣe tó máa rọ́ọ̀kù yín ẹ jẹ́ kí n sọ tẹnu mi o ẹ jẹ́ kí n sọ tẹnu mi. Bàbá Tinubu ọmọ olódò ọdẹ ọmọ olódò orin Adékúnlé Bọ́lá Ahmed Tinubu bàbá oníkòmọ́kòtọ́ ajẹlójú onílé jẹlójú àlejò wàá lọ kíìsì àsì Fúlàní wàá wá sọ́dọ̀ àwọn ọmọ Yorùbá wàá fẹ́ máa ṣe bí ẹni pé èèyàn ẹ̀yẹ ni ẹ ẹni yẹ̀yẹ́ ni ẹ Olúwa dẹ̀ máa tú àṣírí ẹ̀ afẹ́fẹ́ máa fẹ́ a máa rí fùrọ̀ tiẹ̀ gan stinking dirty ass a máa rí Olúwa máa yànnàná ẹ̀ gbogbo agbára tó ní tó ń lò Ọlọ́run ti jẹ́wọ́ ẹ̀ ó ti jó a máa sá kàbàkàbà kébékébé ni Olúwa ti jó òun ni mo sọ fún yín o gbogbo ń tẹ bá ní kẹ́ lọ ṣe bàbá Tinubu ẹ máa kàn ní nídìí yọ̀mí nǹkan tẹ bá sì ẹ rí Fúlàní mú dání ẹ rí ìsìwáàtì mú dání ẹ rí Boko Haram pè lẹ́jọ́ àwọn làkùráwàsì wọ́n ń fùrù fọ́nà káàkiri ilẹ̀ wa ẹ wá l'Amẹ́ríkà ló kàn tẹ́fẹ́ bá díje ṣe ya wèrè ni France tẹ́ pé wọlé ńkọ́ abẹ́yìn kọ́ lẹ pé Macron wà tẹ́ǹtẹ́ lọ́mọ inú yín bí ológbò ìyá àgbà ẹ ti jẹ gbogbo ẹran dídín Nàìjíríà tán ẹ fẹ́ máa lábẹ̀ ó máa sápá yín lórí mi bàbá Tinubu wọ́n ní tọmọdé bá gbọ́ngbọ́n kúkú ìyá ẹ̀ náà gbọ́ngbọ́n sísìn ẹ ti gbọ́ngbọ́n bẹ́ẹ̀ ṣe máa jẹ wá lólè bẹ́ẹ̀ ṣe máa ti gbá àwa gan àti jáwé ọlọ́fẹ́ gbéra àti já sí àti mọ̀ sí gbogbo àṣírí yín Ọlọ́run ti ń tú one by one àtọkùn ni o àtẹjọ ni o àtẹjọ ni o gbogbo ẹ̀ lọ́lọ́run ti yànnàná bàbá Tinubu ẹ jẹ tún reserve fáwọn ọmọ yín èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín o pẹ̀lú ògo Ọlọ́run ni o pẹ̀lú ògo Ọlọ́run àtìlẹ́yìn Jésù agbára ẹ̀mí mímọ́ ni mo fi ń bá yín sọ̀rọ̀ ẹ máa jẹ bàbá láyà ìyá yín gan máa worse ju ti Babangida lọ. Abacha yín dà pẹ̀lú gbogbo owó tó lọ́ndà sí France through àwọn Gilbert àti Ronald Shaguri tẹ́yìn náà lò ẹ̀ ń kó owó ìlú fún Gilbert fún Ronald Shaguri àwọn ọmọ Lebanon bàbá Tinubu owó àwọn ọmọ ìlú yín tó máa fi sórí ilé lẹ̀ ń kó fún àwọn ọmọ Lebani ẹ lè sórí ilé sẹ́ ẹ lè ní gbogbo owó ẹ sórí ilé gbogbo àgbáyé ló mọ irú èèyàn tẹ́ jẹ́ a disgusting character, a man without integrity, a blatant liar, an incorrigible bastard.
unscrupulous element, useless to the core. Njọ́ tá bá pàdé bàbá Tinubu, mo mọ̀ pé ẹ fàdà yọ. Èmi náà pe iná kalẹ̀ fún yín. Níjọ́ tá bá fojú kojú, gbogbo tẹ́ bá fi ṣagbára kẹgbẹ́ dání, màá pe iná. Mo ti dàbúrò ìlàjà, èmi gan máa pe iná kalẹ̀ fún yín tó máa jó yín bí gúgúrú lẹ́sẹ̀kẹsẹ̀ torí olórí burúkú èèyàn ni. Tá a bá ní ká máa wò ó bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ, kọ̀ọ̀ká ìlà máa dọ̀sùn. Mo bá ní kẹ́ mọ́ ọmọ tí yín gan wá torí pé ẹ fẹ́ dúró sórí àpèrè, mo mọ̀ pé ẹ múlẹ̀. Torí pé wọ́n ní kẹ́ mú Rẹ̀mí gan wá, ẹ fà á lẹ̀ àbí kì í ṣe pé ẹ fẹ́ fà á lẹ̀? Kì í ṣe pé ẹ fẹ́ fà á lẹ̀, àwọn tó rí yín. Ọlọ́run ò gbà fún yín ni, ẹ fẹ́ fa Rẹ̀mí yín gan sílẹ̀. Sóòótọ́ máa ní kẹ́ gbé gbogbo wa wá ẹ̀kọ́ wa wá, ọ̀tọ̀ Ọlọ́run ò ní gbà fún yín torí ọmọ ológo, ọmọ ẹlẹ́yẹ, òun là wà. Ẹgbọ́n tí mo sọ fún yín, ẹ lè ráwà fà á lẹ̀ o, ẹ lè ráwà lò, àwọn ò kì í ṣẹran yín o. Ọmọ Jésù a ti ka ara wa bọ inú bú ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ tí ò lábàwọ́n, the blood of the new covenant, òun ló dì wá mú, ibẹ̀ la jókòó sí, bẹ́ẹ̀ náà ṣe jókòó sínú ẹ̀jẹ̀ màálù àbẹ́jẹ̀ góòtù ni, I don't know, inú ẹ̀jẹ̀ Jésù lèmi wà. Tẹ́ ẹ bá nawọ́ ibi bẹ́ẹ̀ lèmi ṣe sọ fún mi. But no weapon fashioned against me will alight, will be established, will prosper. Tẹ́ bá pọ̀ gèdè, ẹnu yín máa dé ni. Wọ́n gé yín lóhùn lọ ni, wọ́n gé yín láwọn lọ. There is no enchantment against me. And there is no incantations. Tẹ́ bá sọ àpàdà sórí yín ni àtàwọn ọmọ yín. Yín bàbá rádaràdà rédèrèdè, yànnàyànnà ìka àgbàlagbà. Bàbá àtúlùká, ẹ ti tú Nàìjíríà ẹ pé olúkálùkù wa lọ lé fàdà ẹ ti túká, ẹ ti jí, ẹ ti mí, kẹtọrì wá ẹ pín, bàbá Tinubu ẹ pín, awágùn tí ẹ fẹ́ bá yín ṣe mọ́. Tẹ́ bá pín wa, a donate yín fún Bọ̀nú, kán lọ yànnàná yín bọ́n máa ṣe fẹ́ wọ̀n kan ṣe yín bàbá Aara nù. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ̀yin ọmọ ògidì, ọmọ Yorùbá, ọmọ Oòduà, ẹ má jẹ́ kí bàbá Tinubu fi ti Donald Trump, gbogbo wa la mọ̀ pé wọ́n ti gé Donald Trump nírú, ó ń jà wùrùwùrù káàkiri ìlú wọn ni. Ẹ ní kí bàbá Tinubu lọ fèsì Boko Haram, àwọn tó ń dààmú wa nìyẹn. Kó gbé Làkùráwàsì, kó gbé Wunmi, the arbitrator, the mover and shaker for the Fulanis, the negotiator, kó gbé Wunmi, kó gbé àwọn Làkùráwàsì, kó gbé Galadima, kó gbé Emir of Sokoto, Shetani of Sokoto, ó wà nínú àwọn tí ó kó Boko Haram wọlé because àmì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kó gbé wọn, ìyẹn ni mo máa mọ̀ pé bàbá Tinubu ó láyà akẹ́bọ̀jẹ́. Ẹ bá mi sọ fún bàbá Tinubu tán bá láyà akẹ́bọ̀jẹ́, kán lọ gbé gbogbo àwọn tí mo dárúkọ yẹn. Kó lọ gbé Sheikh Wunmi onírùngbọ̀n ewúrẹ́. Tó gbé Rufai náà, gbogbo wọn lọ́mọ ń pa ẹ̀. Buhari ti kú, òun ló lórí wọn patron. Isa Pantami kó gbé, òun ló ń kó wọn wọlé. Galadima ó make sure pé Fúlàní da Ìlọrin rú, torí náà ló ṣe gbé Buhari wá in the first place. Àtíkù Abubakar ńkọ́, ọmọ àlè tó jẹ wá láti Cameroon tó wá ládámá lòun ti wá, ṣẹ́rípọ̀ ọmọ àlè pọ̀ lórí ilẹ̀ Nàìjíríà. Ọmọ àlè gbogbo wọn ló fẹ́ bá Nàìjíríà tán. Wọ́n ti rí wá tí n kó tó máa fi panu. Ẹ dìde o, ẹ̀yin ọmọ ìyá mi, ẹ gbóhùn sókè.
The Lord has given you authority to stamp upon serpents and scorpions and all the power of the enemy, and they shall by no means hurt you. Luke chapter 10 verse 19. Ibẹ̀ lọ́lọ́run ti sọ. Ọlọ́run ló máa dáwọ́jọ́ ọmọ akọ́rípọ̀. Surely they will gather against us, but it's not by God. God did not instruct them, did not mandate them, did not give them the instruction, did not order them. But when they do, when they gather themselves together against us, guess what? God said, they shall die for our sakes. I didn't say that, oh. God said it in Isaiah 54 verse 15. Isaiah orí kẹrìnléláàádọ́ta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún. Ọlọ́run ní Israeli will gather, tó ń bá gather nítorí wa, ó nítorí tòun kọ́ o, torí tara wọn ni o. But tó ń bá láwọn gather lé wa lórí, Olúwa lóhùn á pa wọ́n nítorí tiwa. Mo dẹ̀ ti sọ fọ́lọ́run, mo ní kó máa pa wọ́n, kó bẹ̀rẹ̀ sí ní pa wọ́n, torí ẹni àánú ni wọ́n, ẹni òfò ni wọ́n, ẹni yẹ̀yẹ́ ni wọ́n, ẹni ègbé ni wọ́n, ẹni òṣè ni wọ́n. So kọ́lọ́run bẹ̀rẹ̀ sí ní máa pa wọ́n according to 54, Isaiah 54 verse 15. Kọ́lọ́run bá pa wọ́n mọ́, kó gé wọn lóhùn, kó gé wọn láwọn lọ, kó panu dé mọ́ wọn, kó pelẹ̀, kó lanu, kó gbé wọn mì, kó tún panu dé. Kó òun ńlá wọn, bẹ́ẹ̀ tó ńlá òrì. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ kú owó oṣù tuntun. It's a month of double blessing, double speed, double favor, multiple opportunities, good appointment, favor left, right, and center, and the blessings of God with His grace. Àmọ́ ní pìsì o, àwọn tó láàánú ní pìsì, ojú ewé omi kò kí ní sinmi, wọn ní nísinmi, àwọn náà ní nísinmi. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ bá mi pín. Ẹ pín kó dọ́dọ̀ bàbá Tinubu àtàwọn ọmọ ẹ̀, àtàwọn sọ̀ǹgbẹ́tọ́ tí mo ti pariwo fún yín. Àwọn Adéfọlárìn, àwọn Abóríṣàdé, àwọn Ògúntìmẹ́yìn, àwọn Ebenezer Ìṣọ̀lá, àwọn Professor Olóròdé Oníranù tó ń prove nonsensical ideology, àwọn Abíọ́dún, Odùmọ̀ṣù, Nurudeen Àyìndé tán láwọn wà ní àwọn wà ní socialist. Ṣé bí socialist ṣe ń ṣe nìyẹn? Wọ́n tẹ̀rí àwọn ọmọ olúba, àwọn socialist labour, àwọn olóbùṣán àtọmọ àwọn ọmọ yánmọ́rin, ẹtún gbọmọ yánrin síbẹ̀. Àwọn kọ́lé àmọ̀wó Túndé Balógun, ẹ̀ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó, ẹ lórí Nàìjíríà lè fẹ́ kú sí. Nigeria will happen to you. Tí Nàìjíríà ò bá happen, Fúlàní á happen sí bákan méjì ni, ẹ̀ mú kanú ẹ̀. Kò dẹ̀ sí ìtẹ̀múnú ẹ̀ tí ò tẹ́ wa lọ́rùn. Tẹ́ bá fẹ́ kí Nàìjíríà happen sí, it will happen. Mo bá yín gbà ládùúà, mo ṣàmì sí. Ẹ̀yin náà gbà mí ẹ̀mí. Tẹ́ bá fẹ́ Fúlàní ni kó happen sí yín, mo tún bá yín ṣàmì sí. Ẹgbẹ́ mi. Ẹ̀yin ló bú ṣán. Ẹ̀yin ọmọ àlè Yorùbá tẹ́ ń fowó sí ju ilé baba ńlá yín. Ẹ̀ẹ́dẹ̀ ní rí nǹkan kan gbà ń di ẹ o. Ẹ̀tẹ́lẹ̀ máa rí ń di ẹ. Ìmí máa kú tú ẹ bí adìẹ. Ìyí tó máa gbé lẹ́sọ̀dẹ̀ wà nù yín tó máa fi teaspoon máa fi gbé ice water sí yín lẹ́nu, ó wà nù yín. Ìyí tọ́lọ́run ló máa já sí títì. Yábàá pọ̀ òsì ò ní gbà yín, ó wà nù yín. Èmi ò mọ̀ o, mo tó máa rí bẹ́ẹ̀. So n tẹ́ bá fẹ́ oníkẹ́ ṣe, ẹ bá Ọlọ́run mi lẹ́sẹ̀ gbèsè. Èyí tó máa jóná bí gúgúrú wà nù yín, I don't know how. Èyí tó máa sínkì sínú omi òkú pupa, ó wà nù yín, ó ti mi ò mọ̀. Ọlọ́run mẹ́yẹ bọ̀lápò. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ̀yin ìbátan mi, ó máa yẹ wá kalẹ̀, ó máa sàn wá, a máa lọ sílẹ̀ wa tó ń ṣàn fún wàrà àti oyin táwọn olórí burúkú fẹ́ gbà lọ́wọ́ wa bàyí túláàsì. Ẹ gbóhùn sókè, kẹ́ bá mi pín, kó kan ará ilé, kó kan ará oko.
kí gbogbo wọn mọ̀ pé àwọn ọmọ Yorùbá àti jáwé ọlọ́fẹ́ gbéra, we are not afraid of any bagger. We are afraid of any bagger mọ́, àti jọwọ́ ṣòkòtò kan náà. Ẹni tó bá lóun fẹ́ fi wá dájọ́, àwa lòun fẹ́ fi ṣe tutù, á fi gbogbo ọmọ ẹ̀mẹ́wẹ̀wà á fi dájọ́. Wọ́n ní El-Rufai bímọ 50, òun náà kó Boko Haram wọlé. Ṣé ọmọ tó lọ́n fẹ́ fi gbogbo àwọn ọmọ 50 yẹn ṣe ni? It can be wasted. Wọ́n ti pa Gombe náà ti sí wa lára, so tọ́lọ́n bá bẹ̀rẹ̀ sí ní pa ọmọ àwọn náà kò burú. Wọ́n ti pa àwọn ọmọ ògidì, àwọn ọmọ ológo, so tọ́lọ́n bá bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ wọn kò sọ̀rọ̀ ń bẹ̀ o. Olúwa ló máa dájọ́ àfihàn pẹ̀ràn. So ẹ̀yin ará mi, ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, mo kí yín o. Welcome to a new month, a blessed month, a gracious month, a month full of opportunities and favour. A dá fún wa, a ṣe é ṣe, ó ti ṣe é ṣe pẹ̀lú ògo Ọlọ́run.